Àwọn gbajúmọ̀ olóṣèlú tí wọ́n jẹ́ alátakò ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa pàdé ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí, ìyẹn ọjọ́ 27 oṣù kìíní ọdún yìí di 27th of January 2025, tó sì jẹ́ pé wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti bí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bí wọn yóò ṣe parapọ̀ láti gbéná wojú ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ́dún 2027. Níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí àwọn ẹgbẹ́ tí kìí ṣe ti ìjọba non-governmental organizations tí wọ́n gbé kalẹ̀ lórí ètò ìjọba àwa-arawa democracy lórílẹ̀‐èdè yìí, èyí tí àwọn ẹgbẹ́ bíi African Center for Leadership, Strategy and Development, Center for Democracy and Development CDD, the Westminster Foundation for Democracy WFD, the Peering Advocacy and Advancement Center in Africa PACA àti National Peace Committee NPC, àwọn ló ṣe agbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ democracy yìí, tó sì jẹ́ pé àwọn olóṣèlú ńláńlá bíi igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2019 àti 2023 tó kọjá yìí, ìyẹn Alhaji Atiku Abubakar, gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai àti mínísítà ọ̀rọ̀ ìrìnnà àná lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers Olóyè Rotimi Amechi, àwọn náà ni wọ́n pè síbi ìdánilẹ́kọ̀ọ́ náà láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ democracy. Ṣá o nínú ìpàdé tán sọ̀rọ̀ ní Àtíkù ìlú ti jẹ́ kó dì mọ̀ pé democracy orílẹ̀-èdè yìí ó ti ń lọ sóko parun. Ó ní ìwà tí Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ń wù ó léwu fún democracy nítorí pé wọ́n fẹ́ máa jẹ gàba, wọn fẹ́ kí ẹgbẹ́ òṣèlú míì kó gbérí ní orílẹ̀-èdè Nàìjíríà àfi àwọn nìkan. Ó láfi báwọn bá ti tẹ̀ pawọ́pọ̀ báyìí kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kan gbàgbé ẹ̀tanú kí wọ́n fọwọ́sowọ́pọ̀ káwọn náà ṣe bí ẹgbẹ́ òṣèlú APC ṣe lọ́dún 2013 tó fẹ́ lé PDP, káwọn sì lé Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC dànù. Nínú ọ̀rọ̀ tiẹ̀ náà, El-Rufai ní lóòótọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC lòun, ṣùgbọ́n ó lé ẹgbẹ́ òṣèlú APC ti dìdàkudà. Ó ló ti yàtọ̀ sí ẹgbẹ́ táwọn jọ dálẹ̀ lọ́dún 2013. Ó ní kàn wò láti bí ọdún méjì sẹ́yìn kò sí ìpàdé ìgbìmọ̀ tó ga jù nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní bí ìgbà pẹ́ nìkan ló ń dàṣẹ́ pa ló ń dà nǹkan ṣe. Ó lélẹ̀ yìí ò dáa, ó lásìkò ti tó wọn àmọ́ lò kán gbà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó wá bẹ̀ Àtíkù pé gẹ́gẹ́ bí olóṣèlú tó ní ìrírí, àwọn máa nílò ìrírí àti ọpọlọ ẹ̀ lórí ọ̀rọ̀ yìí láti kó gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò jọ láti lé Tinubu dànù. Bẹ́ẹ̀ ni Amechi òun náà jẹ́ kó dì í mọ̀ pé ní tó ń kó bọ́ ọmọ Nàìjíríà ni pé wọn ṣetán láti jà fún ẹ̀tọ́ wọn ṣetán láti kú lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ó ní bí àwọn ọmọ Nàìjíríà bá ṣetán tí wọ́n láwọn dúró ṣinṣin ìpè bí àwọn bá dìbò ìbò táwọn dìnà gbọ́dọ̀ kà, ó ní ó máa rọrùn láti lé APC dànù lọ́dún 2027. Ó ní nígbà tí àwọn ọmọ Nàìjíríà tán fi yan ààrẹ Goodluck Jonathan lọ́dún 2015 pé àwọn ṣetán láti kú bí wọn bá ka ìbò àwọn ìlú jẹ́ kó gbé ìjọba sílẹ̀ nírọ̀rùn. Ó ní bẹ́ẹ̀ iná ló rí lórílẹ̀‐èdè Ghana nú ètò ìdìbò ààrẹ wọn tó kọjá yìí. Kódà ó ní irú ẹ̀ ló tó ran gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano Malam Ibrahim Shekarau náà lọ́wọ́ tó fi di gómìnà lọ́dún díẹ̀ sẹ́yìn. Ó ní irú ẹ̀ náà nítorí wọ́n gbọ́dọ̀ ṣe lọ́dún 2027. Ó ní láì ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu wọn yóò máa ṣàkóso lọ ní.